Africa Content TV. Dale ló kọ́rẹ́ sí wọn ti dákú wa. Ṣùgbọ́n lọ dúró, ó lẹ́mú débi ọ̀sán ìlú pẹ́pẹ́. Ó lò ó. Fún gómìnà wa, Ṣèyí ọmọ Makinde. Àwa dúpẹ́ Ajagun, Ayege. Wọ́n ní Dọ̀túndé, Ayege, Ajagun. Ìgbà náà gbọ́dọ̀ di ipò pírẹ́sídẹ̀ǹtì. Finally, ìgbàgbọ́ ìlú president. Ìgbàgbọ́ ìlú president gan. Àwọn ẹgbẹ́ APC. Wọ́n mú 3 sínétọ̀. Sínétọ̀ tàbí ní Láyọ̀, sínétọ̀ ní Mẹ́ta. Lẹ́yìn sínétọ̀, ó kọ rẹ́pù. Wọ́n tún mú rẹ́pù lọ bí ilẹ̀ bí ẹni. Torí pa nínú kọ́ni, akẹ́kọ̀ọ́ Yorùbá, ó ṣe kúrò sí ìgbẹ́sì láti dáwọ́ dúró. Ṣùgbọ́n ó wà àfẹ́ àwọn tiwa. Ọlọ́run ẹ̀sọ́ ló bá pè mí. Ààrẹ ọjọ́ Sunday tàbí mo lọ. Ó ní ṣẹ́dé, ọmọ ara ṣẹ́dé, òwúrẹ́, ọmọ ara ṣíra. Ṣàlùwọ̀n lábẹ́ àlà àkùkọ, ó pè mí, ó ní náà ṣé wo ni ló dúró tó dé tí mo bá yìí? Mo ní ṣàlùwọ̀n lọ ṣàlùwọ̀n lá, ló bá ti ṣàlùwọ̀n tó paná pípọ̀ ọmọ àdáhùn. Ọlé ìgbésí agbára náà, lẹ́yìn ká dúró tán lọ́wọ́ ọba. Bàbá mi ní ọkọ̀ tó yẹ. Sábà pẹ̀lú ìwé ìwé gbogbo wọn rẹ̀ mú. Àwọn wọ́n mọ̀ gbogbo wọn dáwọ́ rẹ̀ lálẹ́ orúkọ rẹ̀ sì wọ́n ní báwo láṣẹ ṣe. Ó wá kọ́ lọ́tọ́ máa dìbò. Wọ́n bá tún yẹ ọmọ náà. Wọ́n lọ tún fi dá mẹ́jọ fún. Ọ̀rọ̀ ṣe ẹni lórí tó bá mẹ́sùn. Wọ́n ṣe ọ̀rọ̀ ẹni tó bá mẹ́sùn. Àtàtà yóò ṣàkóso. Ojú àdó ti ọmọ. Ọmọ rẹ̀ láyé sọ̀rọ̀. Mo fi sáàkì àti oníkàwé láṣẹ sí. Tójú òní ti ṣe Mákindé tí ò ní ìta ọmọ. Sàkìlátà máa kó ohun gbogbo olówó èsì ìpàlejò. Kí ló ṣe ọmọ ọmọ kékeré àtọkọ èsì ìjọba gbogbo wa. Láyé òye tó wá ṣe kò ní padà. Ìgbìmọ̀ ẹ̀rọ wọ́n láṣẹ láti bá ìlú tó bá bọ̀. Wọ́n ní alábẹ́gún, kólóríṣà, kókó ìgbà, eégún àjọ àkẹ́yẹ bá lè lọ lé kẹ́ lọ pé kí àwọn tí wọ́n kà ń wò.
àwọn ọmọ àwọn tí wọ́n ga o. Ọmọ ìgbà àgbàdàgbà o, ọmọ rẹ̀ o. Mo fọ́ lọ́wọ́ búra, eégún mo pè mọ́ ọmọ rẹ̀ ọ̀sẹ̀. Àwọn tí wọ́n ga sáré o. Mọ́mọ́ ojú ẹ̀rù ká sáré o. Ọmọ rẹ̀ o. Ó dáwọ́ ẹ̀mú ọ̀rọ̀. Ó dáwọ́ ẹ̀mú ọ̀rọ̀. Thank you.